mo wọ boxer lẹ́yìn kan bá lẹ́sẹ̀ mi gan ẹ̀ pé ẹnìkan ń bọ̀ lọ́ọ̀kan mi ò rí orí lọ́rùn ẹ̀ àlèlè èmi lè kẹ́ mo burú gan seriously mo burú ẹnìyẹn ń bọ̀ mi ì rórí lọ́rùn ẹ̀ mo wò pé ta ló ń bọ̀ lóògùn sójì jì lélẹ́yìn àgbéyàn gbà tó dọ́dọ̀ mi wọ́n ń tẹ̀ láti wo ojú ẹ̀ mo ń tẹ̀ láti wo ojú ẹ̀ mi ì rójú ẹ̀ wọ́n ní ẹjọ́ kí lórúkọ yín ó lóun ikú ń bọ́ mọ́rin ọmọ òfura mo ní ṣé kò sí ó ní kò sí ó ní agbọ́npẹ̀yìn ni ẹ fẹ́ wá ṣeré fún wa ní ibi báyìí mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní kí n yọjú sáwọn àwọn ta ni wọ́n ṣàní kí n yọjú sáwọn mo ní mò ń bọ̀ mo kàn sọ fún àwọn ọmọ mi pé mò ń bọ̀ ni àwọn yẹn ti wà nínú cotton tó ti sùn ṣe tẹ̀lé wọn nìyẹn bá ṣe lọ nìyẹn ojú mi rí bàbá ìṣòro gan ńbẹ téèyàn gbọ́dọ̀ máa sọ jáde nígbà tí mo kọ́kọ́ mú mi wọ inú ilé yẹn ò ní rúùfù lókè báyìí ó kàn jágbára Haúsá ni nígbà tí yọ ilé yìí ní wọ́n yọ pieces wọ́n ṣe join ẹ̀ padà ni egungun hàmì náà the same thing wọ́n yọ yẹn náà ni ẹ wò ẹ ti rí wọ́n yọ yẹn náà ẹ ti rí ẹ rí. so gbogbo ẹran tó wà níbi ìtàn yẹn òun ló fi dí àwọn. ojú náà fi ṣojú mi tẹ bá wò mí dáadáa ojú mi dáhùn ìsọjú rí ni ẹsẹ̀ mi laps mi méjèèjì bẹ́ẹ̀ ni wọ́n fa ẹran bẹ̀ lọ́ fi ṣojú mi ọmọ gbogbo etí mi tẹ bá wò mí dáadáa. ìlú gbogbo lọ́gbìn yìí. ó ní ọmọ tó ń wò yìí kò lè lò kọjá 8 hours o wọ́n lè sọ fún mọ́ mi lọ wówó wá tó kò so mọ́ àti ta lé àti ta gbogbo nǹkan gbà yẹn ìgbà tó di time tí doctor yẹn sọ àwọn èèyàn tó wà níbẹ̀ sọ pé exactly that time ni gangan ni mo give up nírọ̀lẹ́ nǹkan bí aago 4. ẹ ti give up. ọ̀nà ta mi kú ọ̀nà test mi sọ pé confam ó ti kú ọ̀nà wa gbé mi lọ sínú mọ́ṣúárì níbẹ̀ ní mọ́ṣúárì yẹn mo wà fún ọjọ́ 3. ọjọ́ 3 nínú mọ́ṣúárì. bẹ́ẹ̀ ni tí ẹ bá gbọ́ wípé wọ́n sèyàn láìfù rì ìyẹn wọ́n sèyàn lóòyẹ̀ àwọn èèyàn máa ń sọ pé irọ́ ni ṣùgbọ́n mo fẹ́ kẹ́ tẹ̀lé mi ká lọ ká wá lọ wo ètò ìṣẹ̀lẹ̀ sí èmi gangan tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ẹ rí i pé ó wáyé bẹ́ẹ̀ rí bí mo sọ ní bẹ̀rẹ̀ mo lórúkọ mi ní Najeem Adisa tó gbìyànjú mọ̀ sí Nanjo ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní èní mi ò bá ẹ̀dá Ọlọ́run kankan sọ́rí mi ò dẹ̀ báyọ̀ kankan discuss ẹ̀ rí àfi mi àtẹlẹ́dàá mi èyí tí mo fẹ́ sọ ìgan ó ní bó ṣe jẹ́ ni ó ní bó ṣe jẹ́ ni mo fẹ́ sọ fọ́ọ̀ tí mo sọ ti ń sìn orúkọ tèmi ní Najeem Adisa tí gbogbo ènìyàn mọ̀ sí iná ń jó ògiri òòṣà èmi mo ní mi ò ṣoògùn kà mọ́ tí mo pọ̀ tá mi pa lójú oorun èmi láláàánú èèyàn tí ń fi májèlé rò fọ́ fẹ́ni tó bá ń rí mi bínú kó máa rí nǹkan mú pani lọ sálákejì èmi nìjẹkújẹ ìmúkúmu tí èṣe nàmùnàmù ní nǹkan kan èmi tó láfọ́kù ìgò tí mo dúró tìkanra ẹni bá gbẹ́sẹ̀ lé mi dájúdájú ẹ̀kan ló máa gbé padà lọ sílé orúkọ mi nìyẹn. bàbá gbogbo àwọn oríkì tí ẹ pè ra yìí kí ló bá àwọn nǹkan wọ̀nyí dé gangan báwo lẹ ṣe bá àwọn orúkọ yìí pàdé. inú eré orí ìtàgé ni àwọn orúkọ ẹ ti jáde nítorí ìgbà tí a bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé yìí ká máa bẹ̀rẹ̀ sí mọ̀ wá eré tó le bíi jagunjagun ni à ń ṣe ń gbà yẹn so tàbá tí wàá ṣeré àwọn èèyàn máa kí wọn pé iná ń jó ògiri òòṣà ẹkùn tá gidi gbére ẹ níjà ibẹ̀ la ti ń develop orúkọ yẹn díẹ̀díẹ̀ tá à ń kó pọ̀ mọ́ra wọn tó fi di pé ó jẹ́ o inú iṣẹ́ tíátà ṣá ni iná ń jó ògiri òòṣà yẹn ti wáyé. ẹ ṣeun náà bàbá ẹni ọmọ Ìjẹ̀bú ni bàbá dẹ̀ wò nílẹ̀ Ìjẹ̀bú a ní àwọn ìlú tó wà lábẹ́ Ìjẹ̀bú gangan èwo ẹ̀ gangan ni tọ̀dọ̀ ti yín bẹ̀ sà. méjì ni mo tán sí apá mi kan Ìjẹ̀bú Òde apá mi kan Àgọ́ òtọ́ ọmọ Àgọ́ gangan ni mí ọmọ Àgọ́ Ìwòye. ẹ ṣeun náà bàbá gẹ́gẹ́ bí ohun tí ẹ ṣàlàyé fún wa ẹ ní iléèwé 6 lẹ ti jáde. bẹ́ẹ̀ni. wípé ẹ lè tẹ̀síwájú. bẹ́ẹ̀ni. àwọn kí ló fà gangan ṣé agbára ni ò sí ni àbí ẹ̀yin ni gangan lẹ kò fẹ́ lọ mọ́. agbára pẹ̀lú
iṣẹ́ tíátà yìí náà dẹ̀ tún pẹ̀lú iṣẹ́ tíátà yìí pẹ̀lú gan-an nítorí nígbà yẹn ṣe mọ̀ pé iṣẹ́ tíátà nígbà yẹn lọ́hùn àrìnjó theatre group ni a máa ń gbé travel tá bá travel kò nílé a lè lọ bí ọdún kan ká tó padà dé torí a máa ń lọ out of Nigeria àwa bẹ̀rẹ̀ láti Kútọ́nù a dé Togo a lọ Ghana a bọ́ sí Gabon a bọ́ sí Sierra Leone a lọ sí Burkina Faso gbogbo gbà yẹn ṣe ìlà ń bá káàkiri nígbà yẹn ni kò fi jẹ́ kí àyè ìwé yẹn lè yọ fi bẹ́ẹ̀ yọ fún gbà yẹn fún wa tó ṣẹlẹ̀ nìyẹn. ẹ ṣeun bàbá wa gbogbo àtẹ fi ń rìnrìn àjò káàkiri ǹjẹ́ nígbà tẹ wá dàgbà tí gbogbo nǹkan dẹ̀ ti wá yàtọ̀ sí pé à ń gbé stage káàkiri bàbá ǹjẹ́ ṣé ẹ padà fìgbà kan regret rí pé ká ní ẹ mọ̀ ni kẹ̀tì tẹpá mọ́ ilé ìwé yẹn ǹjẹ́ ṣe fìgbà kan regret. ó máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa ní ìgbà kan tí mo lè sọ pé mo regret pé mi ò kàwé a fẹ́ ṣe fíìmù kan gbà yẹn àwọn ń pa àwọn èèyàn ní Evanestra àwọn ló ṣe Ṣàngó èmi gangan ló cast fún róòlù Ṣàngó yẹn mo ṣe dáadáa perfectly ṣùgbọ́n later wọ́n padà sọ fún mi pé n tá à ń ṣe nǹkan pé English la máa fi sọ ìjọ yẹn mo lè sọ pé mo regret pé kálẹ̀ ni mo lọ sí school ni èmi ni bá play role kí ẹlòmíì tó wá play role yẹn ìyẹn tó play role yẹn gbà yẹn Bèkì ló wọ́n pẹ́ nìkan ní Bèkì Adéoyè òun ló wá padà kọ́ ẹni yẹn nígbà yẹn lọ́hùn tí wọ́n fi ṣe fíìmù yẹn Ṣàngó yẹn. ìgbà yẹn lẹ padà rí. bẹ́ẹ̀ ni ká ní mo kàwé ni èmi ni mi ò bá play role yẹn because èmi gan ni mo fit in fún role yẹn dáadáa both character and everything the reaction everything. ẹ ṣeun bàbá láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ báwo gangan lẹ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé gangan. ọ̀nà jìn bàbá tó bí mi lọ́mọ ló jẹ́ kí n máa ṣe eré orí ìtàgé torí dáàdi mi like nǹkan bíi entertainment ìgbà yẹn a wà ní Kanji nílẹ̀ Haúsá tí ẹni bá ti fẹ́ lọ wo fíìmù àwọn fíìmù Chinese yẹn máa ń gbé mi sórí moblet lọ wo ni bá a ṣe ń ba lọ nìyẹn ìgbà tó yá tó gún ṣẹlẹ̀ wọ́n gbé wọn kúrò nílọ́hùn wọ́n dá wọn padà wá sí ìsàlẹ̀ ń bí báyìí adèrò Èkó that was 1968 adèrò Èkó à ń gbé ní Shillong Street number 11 Shillong Street ńgbà yẹn ní Pangrove ìgbà tó di 1970 tó gun ẹsẹ̀ ń kásẹ̀ ńlẹ̀ a move wá sí Akànní Street ní Ṣómólú number 45 Akànní Street ní Ṣómólú a move lọ sí ibẹ̀ ńgbà yẹn yíyà yẹn ni wọ́n gba Ṣómólú local government kó lára Yaba àṣà ń ba lọ́ngbà yẹn máa lọ wo fíìmù níjẹ́ wọ́n máa ń gbé mi lọ sí Jẹ̀bákò àlọ́ máa wo fíìmù pé èmi náà ti wá ní interest lórí àwọn iṣẹ́ yìí ìgbà tó máa di níta sọ iná bẹ́ẹ̀ ló ń disturb ìwé mi nìyẹn ló ń disturb ìwé mi mi ò kò rìn ráyè lọ sí school dédé ẹ̀ pé àwọn tó wá ti ń gbé dáàdì ẹ̀ káàkiri because army ni wọ́n iṣẹ́ ń gbé wọn káàkiri ni ìgbà tó yá wọ́n tún gbé wọn padà sí Ìbàdàn so wọ́n ń pe sinimá kan ní Odeon cinema nìbàdàn bẹ́ẹ̀ dáàdì mi tún máa ń gbé mi lọ ṣé wàá rí bẹ́ẹ̀ yẹn máa kan wà ń bẹ̀ ọ̀rẹ́ bàbá yìí ni wọ́n ń pè nìkan ní David Ọlágúnjú ṣé ń gbọ́rọ̀ mi àwọn máa ń ṣe tíátà ń bẹ̀ ń gbà yẹn ìbẹ̀rẹ̀ dáàdì mi ti fà mí lé wọn lọ́wọ́ pé àwọn fẹ́ kọ́ ọmọ yìí náà ó máa act tó ṣe é sìn ẹ̀ tó wá fà mí lọ́wọ́ ń jọ yẹn wá jẹ́ Jídé yẹn wá jẹ́ bí ọmọ ọṣẹ́ sí wọn torí dáàdì mi ò mọ̀ sọ̀dọ̀ yẹn mo ti wá ń ṣe gbà tí yẹn rí gbàgbára wọn ò lè kọ́ mi ló mú mi lọ́dọ̀ bàbá Túbọ̀sún Ọdúnsì bàbá Túbọ̀sún Ọdúnsì náà rèé tó túbọ̀ sọ́dọ̀ wọn náà ni àwọn náà ò fi bẹ́ẹ̀ ráyè rìázà but àgbà eléré ni wọ́n bí ṣáà ṣe ń ba yí nìyẹn tá à ń ba yí dáhùn báyìí that was 1973 ni wọ́n mú mi dé ọ̀dọ̀ wọn yẹn gbà tó tún yá wọ́n tún dá wọn padà sí Èkó wọ́n dá wọn padà sí Bàrígà ní Èkó ní Bàrígà àtọ́ adé Bàrígà à ń gbé ní Adénẹ́kàn Street ṣé ń gbọ́rọ̀ mi àti débẹ̀
aṣá ń lọ mo di pé iṣẹ́ tíátà yẹn kò lọ déédé mọ́ kò fi bẹ́ẹ̀ lọ déédé mọ́ mo á rí ẹnìkan nígbà yẹn wọ́n ń pè ní ẹni Fẹ́mi Babalọ́lá wọ́n pè ní Fẹ́mi Babalọ́lá ìnagijẹ ẹ̀ ń jẹ́ àwòfẹ́ àwọn ń ṣe sinimá yẹn ẹnìkan ló mú mi lọ sọ́dọ̀ ẹ̀ ìgbà tó máa dé bá èmi náà ní tẹ̀sí inú kinní yìí mo fẹ́ máa ṣe iṣẹ́ ìpadà nǹkan bí mo ṣe wà pẹ̀lú wọn nìyẹn àwa jọ ń ṣe iṣẹ́ yẹn lọ àjọ ń ṣe 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 lọ ìgbà tó di 1980 ti 81 eré ìfẹ́ làwọn máa ń ṣe èmi lè eré jagunjagun ló lèmi láìkì jù láti máa ṣe bí mo ṣe kúrò lọ́dọ̀ ẹ̀ nìyẹn bá kú wá dá tèmi gangan sílẹ̀ ìyẹn àwa ta kúrò mẹ́ngbà yẹn tó bí mẹ́rin ìgbà tí mo wá dálẹ̀ àwọn pè ní ọ̀rẹ́dẹgbẹ́ theatre group àwa bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbà tó di 1982 ìgbà tí mo sọ yìí náà a máa ń travel ni a máa ń lọ sáwọn village káàkiri lọ ṣe stage lọ wọ́n pẹ̀lú kan ní Oríbà mo lọ síbẹ̀ náà Oríbà yẹn mo tẹ̀ rí nǹkan tó bà mí inú jẹ́ púpọ̀ jù mbẹ̀ Ọlọ́run ni ò bá ti pa mí ń jọ yẹn torí gbà tá lọ síbẹ̀ ọmọ group mi kan wọ́n pè ní Rísí àjọ ń gbé ní Bàrígà ni òun ni a lọ ṣe stage yẹn nílùú wọn ẹni gbà tá lébẹ̀ ọkọ̀ ojú omi la máa wọ̀ láti Turkey láti máa wọ ọkọ̀ ojú omi ìlú yẹn wọ́n pẹ̀lú ẹ ní Oríbà that was 1981 ìgbà tá wá ń lọ bí ọkọ̀ ojú omi yẹn ṣe bàjẹ́ láàrin omi nìyẹn that one around something 9 lálẹ́ ni a wà lórí omi lọ́kọ̀ yẹn bàjẹ́ ọkọ̀ bá yí padà ló bá ń gbé wa lọ bòmí wọ́n ṣá gbìyànjú wọ́n ṣe ọkọ̀ yẹn ìgbà tó máa parí ọkọ̀ yẹn ṣá tó máa manage parí ẹ̀ ó ń lọ bí 11 lálẹ́ àṣà wa ń lọ ó kù díẹ̀ àti ń wo ìlú yẹn lọ́ọ̀kan báyìí bí machine mímọ ọkọ̀ ojú ẹ̀ tún ṣe paná ó ti ṣe paná nìyẹn eléyìí tún paná kẹ̀ irọ́ bí ṣe fò sómi nìyẹn omi mi ò dẹ̀ mọ̀ wẹ̀ ìgbẹ́ bí a máa lè gòkè bí eré bí àwàdà gbàgbọ́ àwọn ìṣá ló yọ mí ṣá tí wọ́n jẹ́ kí n bá omi yẹn lọ bá ṣe dé ìlú yẹn nìyẹn ká fi ṣe iṣẹ́ yẹn ó jẹ́ àwọn nǹkan ìṣòro tí mo bá pàdé ńgbà yẹn ìgbà tí akóńbẹ àṣiṣẹ́ yẹn tán àtúkúrò ń bẹ̀ ìlú kan tún wà wọ́n pè lú ẹ̀ ní Àdó wọ́n pè ní Àdó gbàtà ṣeré tán ìlú yẹn àtún manova sí ìlú tí mo sọ yẹn náà ohun tí mo sọ yìí orí omi làwọn ìlú yẹn wà o bọ̀tí sì ó ti wá di ìlú tó ti popular gan torí ó ti bọ́ sẹ́rí àjà gbàtà débẹ̀ àtàkọ́tì àwọn ọmọ mi wà ń bẹ̀ ní òru mo tún bá ìṣòro pàdé ń bẹ̀ pé ẹnìkan ń bọ̀ lọ́ọ̀kan mi ò rí orí lọ́rùn ẹ̀ àlèlè èmi lè kẹ́ mo burú gan seriously mo burú ẹnìyẹn ń bọ̀ mi ìrórí lọ́rùn ẹ̀ mo wò pé ta ló ń bọ̀ lókè sójì jìnnì lé ní àgbéyàn ìgbà tó dọ́dọ̀ mi wọ́n ń tẹ̀ láti wo ojú ẹ̀ mo ń tẹ̀ láti wo ojú ẹ̀ mi ìrójú ẹ̀ wọ́n ní ẹjọ́ kí lórúkọ yín ó ní òun ikú ń bọ́ mọ́ ní ọmọ òfura mo ní ṣé kò sí ó ní kò sí ó ní agbọ́npẹ́ ni ẹ fẹ́ wá ṣeré fún wa ní ibi báyìí mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní kí n yọjú sáwọn àwọn ta ni wọ́n ṣàní kí n yọjú sáwọn mo ní mò ń bọ̀ mo kàn sọ fún ọmọ mi pé mò ń bọ̀ ni àwọn yẹn ti wà nù kọ́tìn tó ti sùn ó ṣe tẹ̀lé wọn nìyẹn bá ṣe lọ nìyẹn ojú mi rí bàbá ìṣòro gan bẹ́ẹ̀ téèyàn gbọ́dọ̀ máa sọ jáde nígbà tí mo kọ́kọ́ mú mi wọnú inú lẹ́yìn ò ní rúùfù lókè báyìí ó kàn jágbára Haúsá ni at the end of the day Ọlọ́run àtọlọ́yà tó bí mi mo padà dé àfi ṣeré yẹn náà ń gbà yẹn náà lọ́hùn tá a tún fi lọ so ìgbà tá a wá lọ a padà sí ilé pàápàá sí ilé wọ́n dá iléeṣẹ́ kan sílẹ̀ ní Abẹ́òkúta OGTV that was 1982 wọ́n ní káwọn eléré wá ṣeré ń bẹ̀ tí mo ti lọ nìyẹn ibẹ̀ ni mo lọ mo gbé sórí kan lọ́n pè ní ọba alágbàlá wúrà mo lọ ṣe fíìmù yẹn nínú fíìmù yẹn wọ́n pa ọ̀tá mi nínú ẹ̀
but èmi wá ń ṣe kíní kan gbà ẹ́ lọ́hùn tí má fẹ́ gbẹ̀san àwọn tó lára àwọn tó pa mí yẹn wọ́n á ṣe ẹgbẹ́ kan báyìí ó máa jẹrà ṣé ń gbọ́rọ̀ mi ẹgbẹ́ mi kan báyìí ó máa jẹrà ẹgbẹ́ kan á wà bẹ́ẹ̀ màá wá sùn sílẹ̀ but kó lè attract àwọn èèyàn tí wọ́n ń wò torí àwọn àgbààgbà òṣèré ló wà ń bẹ̀ ìjọ yẹn lọ́hùn táwọn náà gbé stage wà wọ́n wá lọ kó èkó lójú àtàyàn wọ́n wá kó èkó ló sẹ́nu àti àyàn tí wọ́n bá ti wá sùn báyìí wọ́n wá làwọn sẹ́yìn pé tíyàn bá ti ṣe mí ẹni ló máa fi máa mí tíyàn bá lẹ̀ mí yẹn it ló máa jáde láti inú tí wọ́n bá ti máa fẹ́ nu mí àyàn yẹn á fò jáde pàràrà àwọn àrígbé àyàn lélẹ́yìí àwọn èkó ló bẹ̀ sí fà jáde bọ́ yọpọ̀ lẹ́nu mi àwọn òbí èwo lélẹ́yìí iná jó àwọn ọmọ yìí iná jó ni o iná jó ògiri òságbá ni meanwhile wọ́n lè ń ṣòkì ní yẹn live ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní gba orúkọ yẹn bọ̀ díẹ̀díẹ̀ ni that was 1982 ìgbà tí mo dé báyìí bí àwọn LTVH ṣe pè mí nìyẹn pé eré tí mo ṣe yẹn kí wọ́n á ṣe fáwọn wọ́n gbọ́ máa rìkọ́dù ẹ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní rìkọ́dù fún wọn nìyẹn mo wá ya story kan fún wọn asis ojúlarí ibẹ̀ ni mo ti wá kọrin kan pé iná ń jó mi o iná ń jó mi o torí ẹbọ tán gbélé mi lọ́wọ́ yẹn iná sọ nínú ẹ̀ ibẹ̀ fani mo ti wá gba orúkọ yẹn finally tó máa ti wá rí ma ní máa tó ṣe iná ń jó mi yẹn rè máa tó ṣe iná ń jó mi yẹn rè pẹ̀lú orúkọ yẹn wá gbà wáyé dáadáa lẹ́yìn yẹn mo tún ṣe television program mi fún wọn wọ́n pè ní ààrẹ di méjì ní ààrẹ di méjì yẹn ni mo ti jábọ́ sómi torí àwọn èèyàn máa ń ṣe pé àwọn lọ gbàgbára nù gi àwọn gbàgbára nù kíní kan máa wò pé kí tèmi lè yàtọ̀ sí àwọn tó ń gbàgbára nù gi ẹ̀yẹ kan ṣe èmi lágbo ṣe bọ́tọ̀ wọ́n máa ń ṣèyàn lágbo jiná mo wá lọ ra ìkòkò tó ga wọ́n pọn mi sínú ẹ̀ mo wá dúró sínú ẹ̀ wọ́n wá dáná sí lábẹ́ mo ya kíní ẹ̀ ní ìṣẹ́rí ní ọdún yẹn lọ́hùn that was 83 ní ìṣẹ́rí mo yà ìgbà yẹn ló ń jọba ìṣẹ́rí ńgbà yẹn mo wá ń yà lọ́wọ́ tó ti ń ṣe kíní yẹn lálẹ́ ìkíní ìkòkò yẹn wá gbóná mọ́ mi lára bí mo ti ń sánú ìkòkò yẹn bí kíní gbélé yẹn ṣe yẹ nìyẹn kòkò bá ń yí lọ rígbìdì bóyá jábọ́ sọ́sà yẹn nìyẹn ṣe lọlẹ̀ dòwò sábẹ́ omi nìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń pẹja lóru yẹn lọ́ni pé kí ló jábọ́ sómi ìgbà tó gbàdúrà àwọn èèyàn lọ wọ́n ṣe wàá fọ́ ìkòkò yẹn lábẹ́ omi lọ yọ mi jáde nínú ẹ̀ wọ́n ṣe gbé mi padà wá sókè but God so good àtúkú náà. ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì. bẹ́ẹ̀ ni Ọlọ́run ò jẹ́ ká kú a ṣe yẹn bẹ́ẹ̀ a tún lọ ṣe fíìmù kan náà television program náà ni a pè ní abéṣujobi a lọ yà yẹn ní wọ́n pè mí kan ní ìmẹ̀dù kékeré ní ọ̀nà mòwe wọ́n pè ní ìmẹ̀dù kékeré ìgbà tá lọ yà yẹn náà jagunjagun náà mo tún ṣe nú ẹ̀ ibi tó ti wá ń bá mi yàtọ̀ ní bá mi jà wọ́n pa ọ̀tá mi ìgbà tí máa ṣubú báyìí olè jò ni mo ṣubú lé ní ara ìdí ọ̀gẹ̀dẹ̀ lójú ẹ̀ ṣe gé mi jẹ lẹ́yìn nìyẹn pa àtẹ́jú ẹ̀ ń ṣà mí lẹ́yìn wọ́n á tún là wọ́n fẹnu fà á òru ẹ̀ jáde mo kàn dúró bíi 2-3 hours òtútù mú mi mo tún continue iṣẹ́ yẹn náà ni mo ṣáà mo ya iṣẹ́ yẹn tán àtúnṣe yẹn tán mo ṣáà ṣe àwọn television program lóríṣiríṣi yẹn mo tún ṣe kan náà láwọn àwọn tó tún lè apè ní ikú ọ̀dọ́ mo yà yẹn ní mẹ́ran mo ti yà yẹn náà pẹ̀lú ìgbà kò tí ì sí nǹkan tó ń jẹ́ effect manual effect la máa ń ṣe nígbà yẹn meanwhile mo dẹ̀ fẹ́ òkú mi máa jí dìde láti inú ilẹ̀ wá gbèjà àwọn aráàlú mi inú story yẹn aláti wá gbẹ́lẹ̀ aláti gbẹ́ sàárè wá gbẹ́jìn púpọ̀ mo wá sùn sínú ẹ̀ mo káwọ́ sórí ẹsẹ̀ báyìí wọ́n wá daṣọ bò mí wọ́n wá rọ́ yẹ̀pẹ̀ bò ìgbà tó ọ̀n pè bọ̀bọ̀ kan ní Yẹmí ọdún odù ó sì wà láyé ń sìn wọ́n pè ní Yẹmí ọdún odù òun ló rìkọ́dù iṣẹ́ yẹn ló bá mi rìkọ́dù ẹ̀yìn yíyá yẹn àti ọkùnrin kan ló ń pè ní JB tó wà Ṣómólú ìgbà tán ọ̀n tọ́wọ́ da ẹ̀pẹ̀ bò yẹn bò mí lójú tán pé kí n ka 40 kí n wá ti jáde báyìí nígbà tí òkú yẹn jáde láti inú ilẹ̀ ìgbà tó da ẹ̀pẹ̀ bò mí lórí my brother kí ló ń jẹ́ 40 gbogbo ẹ̀ parẹ́ mọ́ mi nínú ni mo kà á tì mí ò lè gbọ́wọ́ mi ò lè gbẹ́sẹ̀ nínú kòtò yẹn wọ́n bá bẹ̀ sí ní wu ìgbà tó wá fi débi tí mo wà wọ́n dàbí pé kòtò yẹn jìn sí ara mi ti funfun dé ara mi ti ń bó ìfọ́ báyìí bíi ẹja wọ́n ṣáà gbé mi
wọ́n ní mi lè ṣe róòlù yẹn pé wọ́n lè ṣe àwọn apá ẹran sínú pit yẹn gbà yẹn jẹ́ mo ṣe lọ ń gbà yẹn lọ́hùn. So bẹ́ẹ̀ lọ láwọn ìṣòro tí mo ti kojú nínú movie industry tí mo ti kojú ẹ̀ gidigidi gan. Ṣé ìgbà tí mo lọ ṣe stage ni tí mo lọ ṣọba lóyè national theatre ni mo fẹ́ sọ ni tó sọ pé mi ò lè ṣe mo ní màá ṣe náà wọ́n ní ó lè ṣe kí ní ìyá wọn ṣe kò yẹ mo ní màá ṣe mo lè ṣe mo succeed but mo ń travel lọ ni mo l'accident mo wà lọ hospital for good 9 years mo wà lọ hospital 9 years ni mo fi wà ní hospital wọ́n gbé mi travel ni wọ́n pe máa kan ní ọmọ Ìjẹ̀bú ń bíbà yìí ni wọ́n pe ní Dr. Aranmọ́láti òun ló gbé mi travel kọ́lọ́ bá mi ṣe dáadáa fún family àtòun náà. ọgbẹ́yìn travel out. bẹ́ẹ̀ ni láì ní kọ́bọ̀ náà ẹ̀ mo ti bá bọ́ ara mi fún yín apá ẹ̀ lẹ́yìn wò lọ́rùn mi òun náà lẹ́yìn wò lọ́rùn mi wọ́n pieces ara mi ni tẹ bá wo wọ́ mi bíbà yìí sìn ẹ máa rápa join níbẹ̀ tẹ bá dé inú mi báyìí wọ́n ṣí ni kán tó lè operate ara mi. òun nìyí náà ẹ wò ẹ rí ìgbà fi yọ eléyìí ni wọ́n yọ pieces ẹ̀ wọ́n ṣe join ẹ̀ padà ni wọ́n ṣe join ẹ̀ padà ni. Yọ yẹn náà ẹ rí. so gbogbo ẹran tó wà níbi ìtàn yẹn òun ló fi dí àwọn ojú náà fi ṣojú mi wọ́n ṣe tí ìpadà ni etí ìgan jóná wọ́n ṣe ni. ẹ̀gbọ́n mi àǹtí bá bẹ̀rẹ̀ sórí ara mi ìbá ń sọ fún ní ọ̀sẹ̀ méjì bí bá ṣe rántí mo ṣe máa sọ lọ bí bá ṣe rántí torí mo jóná mọ́nu mọ́tò ni. níbo ló ti ṣẹlẹ̀. ọ̀nà Ìbàdàn ló ti ṣẹlẹ̀ mo fẹ́ lọ ṣiṣẹ́ Ìbàdàn ni báyìí parí show yẹn tán ìjọ́ kejì mo fẹ́ lọ ṣiṣẹ́ Ìbàdàn mo fẹ́ lọ ṣiṣẹ́ ní Ọmí Àdìó incident yẹn ṣẹlẹ̀ tí mo rí mọ nìyẹn mo lọ ọdún 9 lórí ẹ̀. ọdún 9. bẹ́ẹ̀ ni tẹ bá wò mí dáadáa ojú mi dáhùn ìsọjú rí ni ẹsẹ̀ mi laps mi méjèèjì bẹ́ẹ̀ ni wọ́n fá ẹran bẹ̀ lọ́ fi ṣojú mi pọ̀ mọ́ gbogbo etí mi tẹ bá wò mí dáadáa. ìlú gbogbo ló gbé yín lọ. US ló gbé mi lọ́gbà yẹn hospital kan US ló gbé mi lọ́n pè ní St. Louis hospital ní Washington ní máa yẹn gbé mi lọ́gbà yẹn. gbà yẹn àwọn èèyàn sọ pé inájó ti kú gbàtọ́ rí bí wọ́n sọ pé mo ti kú ni mo ti kú ni bọ̀tẹ́ntẹ́ lọ́hùn ò bá pa kò sẹ́dà tó lè pa ni mo fi wà ni kò fi jẹ́ ká agbára wà púpọ̀ mọ́ tó gbàtà máa fi dé kò sí agbára yẹn púpọ̀ bíi ti tẹ́lẹ̀ mọ́ lòdì pé àmánéjì iṣẹ́ dáadáa ti ń ṣe bọ̀ láti 70s nígbà tá a wà yìí ṣe mọ̀ iṣẹ́ kéré kọ́ so àgbà ti dé but still náà orúkọ yẹn yìí wà tọ́mọ ìdí mi ni mo fi àwọn iná ń jòrè àwọn tó ti mọ̀ wá láti kékeré ní má nìyí ẹ̀ kékeré àwọn tí ń wo gbàgbọ́n nǹkan ó yìí wà but kò sí capital tá a lè fi ṣe tiwa kò sówó tá a lè fi produce film àdẹ̀ rí ẹ́pà so àwọn nǹkan yẹn ló ń ṣẹlẹ̀ sí wa nínú movie industry ó jẹ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí mi tí mi ò lè gbàgbé rárá. bàbá ẹ ṣeun gan ẹ sọ fún mi nígbà tí ẹ ń bá mi sọ̀rọ̀ ni pé ó ní ìgbà kan tẹ́ lọ ṣiṣẹ́ ni pé ẹ rí èèyàn tó yẹ pé kò lórí tó wá béèrè lọ́wọ́ yín pé kẹ́ wá ni pé tó mú yín lọ sínú ilé pé inú ilé tó dẹ̀ mú yín lọ yìí pé kò ní roof gẹ́gẹ́ bí ẹ ṣe sọ. bẹ́ẹ̀ni. ṣé ibi tí kò ní roof ṣé àárín ìlú ló wà ní àbí inú igbó àbí odi ìlú ní ibi tí wọ́n mú yín lọ. nítorí alẹ́ ni ọjọ́ yẹn bẹ́ẹ̀ni a lọ ṣe stage ni ibẹ̀ yẹn mo sọ pé wọ́n ń pè ní àdò ló ń pè ìlú yẹn ń gbà yẹn lọ́hùn ọtí mo sọ ti pẹ́ gan 80s ni kò ní roof ńbẹ̀ olùmọ̀sán pé ọ̀rọ̀ yẹn pé kí èèyàn dèwé bó torí abá màmá kan bẹ̀ ní ẹnu ọ̀nà but ìgbà tọwọ́ kan wọ́ sọ pé ọmọ òun lélẹ̀ sọ pé ọmọ òun lélẹ̀ wọ́n fún mi ní nǹkan kan náà jọ yẹn lọ́hùn báyìí wọ́n ti bá délé kí n mú fún mọ́mì mi ìgbà tí máa délé mo gbàgbé nǹkan yẹn mi ò rí mọ́ mi ì rí mọ́ nígbà yẹn náà lọ oríṣiríṣi bẹ́ẹ̀. fún yẹn tọ́nikẹ́ fún mọ́mì yìí kí lẹ lérò pé bóyá ó ń ṣiṣẹ́ fún. mi ò mọ̀ o wọ́n kàn sọ pé tí bá kàn délé nítorí mọ́mì tèmi náà alágbára ni wọ́n mọ́mì mi ló ń pè ní ìyá ìfàkọ̀
ní ìgbà kan kó tó di pé wọ́n ṣaláìsí. Bó ṣe rí nìyẹn. Bàbá gbogbo ìgbà tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ń ṣẹlẹ̀ ẹ fi bọ́ sómi lálàkọ́kọ́ ẹ fi bọ́ sómi lẹ́lẹ́kejì àwọn tẹ́jọ wà nínú ọkọ̀ náà báwo làwọn náà ṣe ní gbogbo ìgbà náà. ẹ mọ ọ̀rọ̀ tẹ bí mi yẹn ọ̀rọ̀ tó lágbára ni ẹni orí yọ ìpàdé dílé ni ẹni tó ti kú kò lè ròyìn ara ayé mọ́ ẹ gbà mí ni mo dẹ̀ máa kígbe akọni pé gbogbo àtúbàrà padà lókè ìlú yẹn ni ó bóyá rí nìyẹn. ẹ dẹ̀ ṣe padà lọ ṣiṣẹ́ tí wọ́n ṣe. dandan ni ìgbà tí mo lọ ṣiṣẹ́ ní Liberia ìgbà yẹn ló ń ja ogun Samuel Doe gbogbo yẹn ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni mo stage ń lu yẹn nìyẹn. lẹ́yìn o dẹ̀ mọ̀ pé wọ́n ń jagun bẹ̀. a mọ̀ àti débẹ̀ kí wàhálà yẹn tó bẹ̀rẹ̀ kò lè sówó lọ́wọ́ àti padà àtàbá ṣe ṣó lásẹ̀ máa rówó tó wà gbé padà sí Nàìjíríà ìyá kan jẹ wá náà ni bọ̀tà padà ṣe ṣó yẹn náà ta fi rí owó ta tún fi maneuver sílùú mi sí country mi àìmọ̀ ìyá láti jẹ́ ìdíṣẹ́ yìí gan mo ṣe stage tó pọ̀ gan ni tí mi tẹ̀ lè sọ mo ṣe stage tó pọ̀ gan national theatre ni ṣe gbogbo ẹ̀ kọ́lọ̀ ń ṣàánú wa ni. ẹ ṣeun gan bàbá nínú gbogbo àwọn ìrírí tẹ wá kàlẹ̀ yìí èwo gangan lẹ́yìn lè tọ́ka sí pé tó bá yín lẹ́rù. kò sí tí ó bà mí lẹ́rù o ṣé accident ẹni máa ní kò bà mí lẹ́rù tí mo attend 9 solid operation tí ẹni máa ní kò bà mí lẹ́rù ni tí mi ìmọ̀ bá yẹ ni mo wà bọ́ọ̀rùn ni mo wà tí ẹni ò bà mí lẹ́rù ni àbí ibi tẹ́jọ́ ti gé mi jẹ ni màá ní ò bà mí lẹ́rù àbí tó tí mo ti sinra mi lóye tí mo fẹ́ dìde tí mi ò lè dìde mọ́ tí ẹni mo fẹ́ sọ pé kò bà mí lẹ́rù ni. ibi tẹ́ ti sinra yín. àbúrò mi kọ́ tiẹ̀ tún wà ìwà láyé báyìí sáà pè ní àròlé àjọ ń ṣiṣẹ́ lọ́wọ́ mo wá mu jagunjagun lòun náà ṣe mo wá mu ní kọ́ so mọ́gi mo wá gbébọn sẹ́nu ẹ̀ ṣé mọ̀ pé tọ́mọ yẹn ò bá yẹ ẹnu kúrò níjọ́ yẹn lọ́hùn mo yìnbọn yẹn straight ni gbogbo ẹnu ẹ̀ ni ò bá bàjẹ́ ìbá ló kó èèyàn lọ́rùn ni àbúrò mi ìwà láyé dísà wọ́n pè láròlé ọlọ́fin báyìí. bàbá ibi tẹ́ ti sinra yín lóye yẹn. bẹ́ẹ̀ ni. kí ló padà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ báwo lẹ ṣe wá padà ṣe tó fi dín pé ẹ padà dìde. àwọn èèyàn tó wà ń bẹ̀ lọ́nbẹ̀ ìgbà tí wọ́n wò pé ọ̀hún ní kí n ka 40 adé ti kọjá mi ìdẹ̀ wọ́n rí pé mi ò dìde wọ́n bẹ̀rẹ̀ sí ní wú ibẹ̀ ìgbà tó máa kàn mí níbi tí mo wà sójà àti ti bò mí àwọn kìnìún ó ti bò mí bẹ́ẹ̀ ara mi ti funfun wá bàtà wọn fi gbé mi jáde ń bẹ̀ nítorí kí ló dé fà kò sí fet manual effect la máa ń ṣe fún ara wa kò dáyé sí tí kámẹ́rà dẹ̀ ti sọ gbogbo ẹ̀ di ẹ̀rọ ń sìn. bó ṣe rí nìyẹn. ẹ ṣeun bàbá gbogbo ìgbà tẹ́ fi wá ń la àwọn ọ̀nà kọjá ìjẹ́ṣẹ́ ti níyàwó ní gbogbo ìgbà náà. mo níyàwó mo fẹ́yàwó mi ní 1980 mo dẹ̀ bí àkọ́bí mi ní 82 nígbà yẹn lọ́wọ́ mo ti níyàwó. nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí torí gẹ́gẹ́ bí nǹkan tí a gbọ́ àgàgà lẹ́nu àwọn àgbà òṣèré bíi ti yín báyìí wọ́n ní gbogbo ìgbà tí wọ́n ń gbé stage káàkiri yẹn kò sówó nú ẹ̀. mo ti sọ darí. bẹ́ẹ̀ni. ṣèbáṣọ náà ló jẹ́ ká wà sàndẹ̀ tí gbọ́ ti ń jagun. bẹ́ẹ̀ni. kò sówó ń bẹ́ẹ̀. bàbá. tá a bá ń lọ ń gbà yẹn lọ́hùn a máa lọ sí òyìnbó a máa lọ ra ata gbígbẹ ṣọ̀bọ̀ gbígbẹ yẹn la máa lọ rà àti edé àwa lọ́pọ̀ mọ́ra wọn bá lọ́pọ̀ bíi ata gúngún láfẹ́ máa ṣe omi ọbẹ̀ tá a máa fi máa jẹ̀bà lọ́hùn tá a bá ti ń gbóòórùn láti ń jẹ kíní báyìí a máa taste edé yẹn máa wà ń bẹ́ẹ̀ ń là ń jẹ tá a fi ń survive ààrẹ mọ̀ pé yà ń jẹ wá ń gbá yàrá pa ń gbádùn ni tó bẹ́ẹ̀ lọ. bàbá ìbéèrè mi ni pé àwọn ìyàwó yín dẹ̀ dúró kí ló ń jẹ náà ní gbogbo kílẹ̀ báwo lẹ ṣe ráyè convince wọn. ìyàwó mi ò tẹ̀lé mi lọ ó wà lé mọ́ mi ló take àwọn ńgbà yẹn
ẹ̀yin ò ṣe responsibilities kankan nígbà náà. Ìpátá ni mí. Ẹgbẹ́ mo sọ mo ní ìpátá gidi ni mí. Ìgbà tí mo sọ ẹ̀wọ̀n tó mọ̀ mí ń gbà ẹ̀ lọ́hùn tó bá ń wo interview wọn sọ pé iná ń jó rè láyé. Mi kì í rẹ́rìn. Mi ì rẹ́rìn rí láyé mi. Pé kí nǹkan ṣe kí n máa rẹ́rìn pápápápá. Kò dẹ̀ ṣe pé bóyá ẹ̀ṣẹ̀ gbọ́ òkú. Ó tì ó mi ì ṣe anything kankan. Àwọn ẹgbẹ́ kò kọ̀ sínú nation mi. Wọ́n fà yín gbà ẹ̀. Fà mí. Àwọn kò ní dọ́dọ̀ mi. Níbi tẹ burú dé. Tó wọ́n mọ̀ pé ẹ̀gbọ́n kan táwọn èèyàn máa ń sọ ni wọ́n ní lè sí máa gbé náà wojú ẹkùn láì ṣáwo. My brother àwọn ìtajọ ṣe tíátà ń gbà yẹn lọ́hùn ní ayé ìgbà yẹn wọ́n mọ̀ pé ọkùnrin làdà ẹ tó mú dání gan na strong person. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ẹ tún gbé lọ báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ìpátá ni ẹ bá rárá àwọn ọmọ ọ̀sìn tí wọ́n ń ṣe àwọn kọ̀ọ̀kan ń gbà mí ẹ máa rò pé kí lẹ̀ ń ṣe níbi táwa bá ti ń kí. Ẹ̀rín kan máa ń pa mí ni. Bàbá kí lẹ̀yin wá ṣe gangan tó yẹ pé ó jẹ́ nǹkan tó yẹ pé tẹ bá rántí ẹ nígbà tẹ bá rí ọmọ ọkùnrin tó ń ṣerú ẹ máa tètè pariwo síta pé nǹkan tí mo ṣe tí mo mú jẹ tó bá dánwò ó sì. Ó ń lo oògùn ṣíṣe. Oògùn ṣíṣe. Bẹ́ẹ̀ ni orí agbára là ń fi gbà yẹn wá kiri. Pé ẹ ṣoògùn. Agbára là ń wá kiri gbà yẹn. Tí bá wọn tó fẹ́ ṣe é sì máa sọ fún pé kò parun ni má lọ bẹ̀ because ó máa gbé ẹ ṣìnà á máa gbé ẹ kọlu ẹni tó yẹ kó kọlù. Ògùn máa ń gbìyànjú ẹni tó ń kẹ̀ṣẹ̀ ni tẹ̀gbẹ́ tó sẹ̀ ń kẹ̀ṣẹ̀ bí kò rí lágbára kó bàjà bí kò táwọn èlò kó bàjà bẹ́ẹ̀ lògùn ṣe máa ń ṣe ọmọ kékeré. tó ògùn ṣíṣe yẹn ìparun gidi ni. Gbogbo tẹ̀ǹtẹ̀ máa ń ṣoògùn rẹ̀ irú àwọn ògùn ogun lẹ̀ ń ṣe bí èwo gangan nínú mọ̀ pé ògùn ó oríṣiríṣi. Ògùn oríṣiríṣi gbígbà yẹn lọ́hùn ẹ̀pá máa ń travel káàkiri ni oríṣiríṣi kan là ń bá pàdé ńbẹ̀ so àwọn ògùn tó le náà la máa ní lọ́wọ́. Bí ògùn bọ́n ọ̀ṣáyàn kò má wọlé. Ògùn bọ́n ṣé yẹn bá jẹ́ ògùn ni ògùn bọ́n ṣé ògùn minor something nìyẹn ọ̀ṣáyàn kò wọlé minor something làwọn ògùn àwọn yẹn kọ́ lóògùn. Àwọn ògùn wà lóògùn gangan yẹn. Ẹ̀gbọ́n ẹ jẹ́ ká fẹ́ gidi bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fẹ́ gidi bẹ́ẹ̀ yẹn. Ẹ máa bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ ká fẹ́ gidi bẹ́ẹ̀ yẹn. Ògùn bọ́n ọ̀n ṣàmì dáadáa kó ràn mí sóògùn wá nìyẹn ni. Bàbá ìdí tó jẹ́ kí tẹni wọ́n. Tí ẹ̀gbọ́n bá sọ pé wọ́n ṣàǹkó wọlé àwọn kọ́ àtàwọn àṣà tó máa wọlé. Bẹ́ẹ̀ni bàbá ìdí tó jẹ́ kí tẹnu mọ́ bí ògùn yẹn ni mo máa ń gbọ́ tọ̀pọ̀lọpọ̀ àwọn sọ pé ògùn. Ṣùgbọ́n ohun tó wá yà mí lẹ́nu ni pé lẹ́nu ijọ́ mẹ́ta mo wá rí ọ̀rọ̀ kan tí mo bá pàdé tí Alhaji King Dr. Saheed Òṣùpá tí wọ́n sọ pé oògùn làwọn ṣe. Ṣe rí nǹkan tó sọ bẹ́ẹ̀ni tó bá rẹ pé bó ṣe sọ nìyẹn bẹ́ẹ̀ni ṣe à ń pé n tó wù mí kò wù. bẹ́ẹ̀ni ṣe rí gbogbo ìgbà tá à ń ya lóńgẹ́ bẹ́ẹ̀ni tá à ń ya lóńgẹ́ tá à ń ya ibi à ń rè tá à ń ya gbòǹgbò ẹ̀ṣẹ̀ tá à ń ya fíìmù yìí àwọn tí mo sọ yìí television series ni wọ́n ṣe ti ń sìn àwọn èèyàn ń pè mí gbà yẹn lọ́run pé iná ń jó jẹ́ ká lọ ṣògùn òkìkí jẹ́ ká lọ ṣògùn òkìkí but èmi mọ repercussion tó wà nídìí kíyàn ṣògùn òkìkí mo ní mi ò ṣe o because wọ́n tó bá ṣògùn òkìkí n tó máa jẹ́ lágbà ló fẹ́ gbé wá síwájú kékeré yẹn tó bá dẹ̀ ti lò tán ó parí náà nìyẹn tó bá dàgbà ó máa wà stranded ìyá yẹn máa jẹ́ ìyá tó fẹ́ ìgbà tó ilé gungun ìyá tó fẹ́ jẹ́ ńgbà yẹn wàá padà lọ máa jẹ́ lágbà gbogbo àtà ń ṣe ìwẹ̀ ìdà ẹni pé wọn ò pariwo mi púpọ̀ bọ̀tọ̀ wọ́n mọ̀ pé star ni mí bọ́ mi ì ṣe mo gbà lórí ọwọ́ mo dúró pé ìtọ́lọ́ba ti fún mi ẹ jẹ́ kó tẹ́ mi lọ́rùn bí mo ṣe burú tó ń gbà yẹn náà torí mo mọ nípa kọ́tọ̀ tó wà ń di ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni. Bàbá ẹ̀sìn wo gangan lẹ wá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run gbà fún wa ilé muslim náà ti bí mi but ibi tí wọ́n ti tọ́ mi ilé ológun náà ti tọ́ mi but muslim ni wọ́n fi bí mi ọlọ́dẹ ni mò ń ṣe but mo gbádùn kíyàn ṣẹ̀ṣẹ̀ ṣe dáadáa gan kíyàn ṣẹ̀ṣẹ̀ ṣe mo gbádùn ẹ̀ gan. Ẹ ṣe jẹ́ mùsùlùmí báyìí. Bẹ́ẹ̀ni. Tí wọ́n bá ríran sí yín tó sọ fún yín pé òòṣà kan wà nílé tó ní kẹ́ lọ bọ ǹjẹ́ ṣe máa lọ ṣe kíá ṣé nítorí mo nígbàgbọ́ lórí ẹ̀ ju ẹ̀sìn àwọn ẹ̀sìn tó kù lọ
ẹ nígbàgbọ́ nínú ẹ̀sìn àbáláyé ju àwọn tó lọ. ṣé rí àwọn ẹtúnṣe máa gbé mi lọ síbòmí ẹtúnṣe máa gbé mi lọ síbòmí ṣé nìkan tó kó bá ọ̀pọ̀lọpọ̀ láyé sìn ẹ̀sìn tá a pa tìyẹn ni ẹni pé ńgbà kan ní ayé àtijọ́ olówó wà bọ̀rọ̀kìnní wà gbajúmọ̀ wà kò sí wọn mọ́ sí olówó nìkan ló wà kò sí wọn mọ́ olówó nìkan ló wà. bàbá kẹ́ tó tẹ̀síwájú kí ni ìyàtọ̀ tó wà láàrin olówó bọ̀rọ̀kìnní gbajúmọ̀ ǹjẹ́ lè sọ àwọn ìyàtọ̀ tó wà láàrin wọn tí àwa gan ta lè jókòó nígbà tá a bá mọ̀ pé kò sọ ọmọ tá lè fi compare padà pé ẹni tá a mọ̀ yìí olówó ni. ṣe rí bọ̀rọ̀kìnní a lè fi ní ayé ìsìn ká fi wé irú Dangote pé kò sí nǹkan tó ń wá mọ́ gbogbo ẹ̀ ti sún a máa múra simple. àwọn ẹni bọ̀rọ̀kìnní. ṣẹlẹ̀ àwọn tó lówó yẹn ló máa ń gbọ́n lẹ̀ máa rí mọ́tò ńláńlá ń di wọn wọ́n fẹ́ show. àwọn ẹni àìsẹ̀ débò mọ̀ jèsí tó bá dóko wọ́n á dókè ń gbè wọ́n á ní báwọn ṣe ṣe lánàá rè. àwọn yẹn ni ṣàbára àwọn gbajúmọ̀ ìyẹn ni a lè fi wé irú àwọn òṣèré lórí gbajúmọ̀ ń gbà yẹn lọ́hùn ó máa gbajúmọ̀ bọ̀ kò ní lówó lọ́wọ́ bọ̀ kò sí kan tó fẹ́ mú ní ìlú tọ́wọ́ òní tó. àmọ́ ọmọ yìí bàbá ẹ̀ ni gbajúmọ̀ ni bàbá ẹ̀. àwọn tó dẹ̀ wá ń ta wọ́n máa rí bí olówó. ẹ ṣe bọ̀tì òun fún ara ẹ mọ̀ pé òun ò ní capital bọ̀tì tó pé jẹ́ gbajúmọ̀ ẹ̀dá. bàbá nínú nǹkan mẹ́ta tẹ wá kalẹ̀ bẹ́ẹ̀ni ibo gan lẹ́yìn wà bẹ́ẹ̀. gbajúmọ̀ nìkan ni mo wà nítorí kò sówó. bàbá kò sówó. bàbá owó wà owó máa dé. àbúrò mi ní purọ́ fún yín tó bá wà màá sọ fún yín pé ó wà bí ṣe jókòó yìí ilé àtijọ́ ni mò ń gbé ilé alámọ̀ ni mò ń gbé. bàbá kí ló ṣẹlẹ̀ gan. owó ni ò sí kì í ṣe pé ohun èmi náà kémi náà gbé ló tó ga ohun mi kì í kọ́lé kì í ṣe gbogbo ẹ̀ owó ni ò sí ni tọ́lúdà tí ń babọ̀ owó ni ò sí mo yín wa mọ́tò báyìí mọ́tò èrò. pẹ̀lú ọwọ́ yìí. bẹ́ẹ̀ ni. báwo lẹ ṣe ń ṣe bàbá. kò sí kìlọ̀ méjì sí mi ní jẹun ni àwọn èèyàn máa jẹun náà. máa jẹun. láti bo síbo lẹ́tí lòdù. kò sẹ́ni tí ó mọ̀ mi tẹ́ bá dé Ìjẹ̀bú-Òde ń sìn níbi mọ́tò Ṣàgámù yẹn dáhùn pé ẹ̀jẹ̀ ń béèrè náà jó tẹ́ bàbá mi bẹ̀ wọ́n ní mo ti kérò lọ Ṣàgámù ni. ọkọ̀ tẹ wá ń lò sẹ́yìn kankan lẹ́yìn. mò ń gbà wà ni. ẹ̀ ń gbà wà. bẹ́ẹ̀ ni. ẹ sáré pọ́n gbé mi débi báyìí sìn ni ìyẹn pé tí bá ní mọ́tò ní fún wa mọ́tò mi ni máa gbé wà náà. bàbá ẹ ní sùúrù ẹ jẹ́ ká ṣe báyìí ìdí tó jẹ́ máa tún lọ bẹ̀rẹ̀ ni pé bóyá Ọlọ́run sọ pé àsìkò tó. tọ́lọ̀ máa sọ pásìkò tó náà nìyẹn tọ́lọ̀ máa sọ pé ìtùkù náà déédéé náà ni. ẹ jẹ́ ká mi ò kánjú lọ́dọ̀ Ọlọ́run. ẹ jẹ́ ká ṣe báyìí Ogun State lẹ́wà. bẹ́ẹ̀ni. a dẹ̀ mọ̀ pé àwọn ẹni tó ń darí àwọn onímọ́tò ọlọ́kadà márúwá ti Ogun State wọ́n yàtọ̀ sí ti Èkó. bẹ́ẹ̀ni. lẹ́nujọ́ mẹ́ta yìí à ń gbọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ àgàgà nílùú Ṣàgámù tó jọmọ́ onímárúwá ọlọ́kadà wọ́n sọ pé owó tó fi ń kún owó tíkẹ́ẹ̀tì tí wọ́n gbà wọ́n ní owó yìí pọ̀ jù ó dá wàhálà lẹ́gàn. bàbá gẹ́gẹ́ bí ẹ̀yin onímọ́tò torí tá bá dé park nígbà míì tá bá fẹ́ wọ mọ́tò a lè débẹ̀ mọ́tò tẹ ìwọ̀ lánàá bóyá láti Ìjẹ̀bú-Òde wá sí Ṣàgámù kó sọ pé 3000 ẹ jẹ́ ká lò bẹ́ẹ̀ ẹ wọ̀ lánàá ṣé mọ̀ pé ìwọ tó wọ̀ lánàá wàá ti gbọ́kànlé pé tó bá máa dé park láàárọ̀ yìí kò yẹ kó ju iye bẹ́ẹ̀ ni 3000 yẹn náà nítorí oye tó wọ̀ ọ́ nù ẹ bá máa débẹ̀ ńgbà mí mọ́tò tẹ wọ̀ lálẹ́ àná wọ́n lè ní 3500 wọ́n lè ní 4000 bàbá kí ló ń fà gangan tó fi rí bẹ́ẹ̀ ìyẹn àkọ́kọ́ ìkejì kí ló fà á pé tí owó mọ́tò nílùú tí a wà tó bá lọ sókè kò ní wálẹ̀ mọ́ kí ló fà kí wọ́n rí bẹ́ẹ̀. ṣé ti délẹ̀. bẹ́ẹ̀ ni sọ. ìjọba ni ẹ já bẹ̀. ìjọba la máa bẹ̀ ẹ gbóni kan tá máa ń kọ tá bá ń ṣe fíìmù ni tí àwọn bá lágbára nu fíìmù. bẹ́ẹ̀ni. táwọn tí ò lágbára tó bá wá yàn jẹ tó bá lọ fẹjọ́ wọn sùn wọn wá kọrin fún wọn ní ìwọ la rí bá wí ìwọ la rí bá wí ìwọ tó mẹ́gbàá lọ́wọ́ tó fi nẹ nìkan ìwọ la rí bá wí ìjọba la máa bá wí. a ní àwọn nǹkan tó lè múlù dẹ̀rọ̀ bí àwọn rìfáínárì wa wọn ò ṣe ẹ̀ẹ̀kan ṣo tí ẹni ẹlẹ́ni ṣe òun la gbójúlé tó bá dẹ̀ ti high price ẹ̀ ó ti high ẹ̀yẹn kò sẹ́ni tó lè múlé lórí tó òun ló lówó ẹ̀ tó fi ṣe
tẹ́kọ̀ bá dẹ̀ ti há tẹ́kọ̀ bá ti há ìsòkè dandan ni kí mọ́tò náà kó òkè ẹ jẹ́ n fún yín ní sample kan sà nígbà tí epo wà ní 100 naira tẹ́ ń gbọ́rọ̀ mi wọ́n á gbé Ṣàgámù wọ́n lè gbé 300 èèyàn kan a ti mọ̀ pé epo tó máa gbé wọn lọ Ṣàgámù bọ̀ 8 litre ni epo 800 ló máa rà wọ́n á rówó wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni nísìnyí epo ti di 1350 ẹ sọ etí 8 litre máa jẹ́ ṣe pé a ti ń sọ̀rọ̀ bíi 11,000 nìyẹn mọ́tò tó lè máa wọ̀ ọ́ sìn wọ́n ń gbé mọ́tò ní 2,000 sìn dé Ṣàgámù that is 10,000 àbí bẹ́ẹ̀ kọ́ páàkì máa yọ owó tiwọn owó tíkẹ́ẹ̀tì àwọn state government fún wọn wọ́n máa yọ gbogbo ẹ̀ bàtà máa yọ lọ yọ́bọ̀ àwọn tó ń ṣẹ́ta náà máa gba tiwọn àwọn tó kí ní máa yẹ tán a máa bí 4,000 a máa kó lórí owó yẹn a kù 6,000 tó káwé epo tó fẹ́ gbé wọn lọ gbé wọn bọ̀. ó nígbà tó bá lọ oko yẹn bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta káwọn náà tó lè sọ pé ẹ jẹ́ kí n jẹun nínú owó yìí ẹjọ́ nbo ni fọ́ọ̀tì yẹn ti wá síjọba kan ni ọwọ́ ìjọba ni tó àwọn la máa bẹ̀ ẹ̀kọ́ ìjọ kan bá jẹ́ képo ìwálẹ̀ gbogbo nǹkan tó lọ sókè á lè wálẹ̀ oúnjẹ gan wálẹ̀ everything máa wálẹ̀ ẹ̀kọ́ tó ń jẹ tó wọ̀nyí náà mọ́tò tó epo tó wọ̀nyí náà máa rà sínú mọ́tò máa lọ fi kó oúnjẹ ìwá wọ́n á lè ṣí gbogbo tó náà fi kẹ́rù wọ́n á ṣí lórí oúnjẹ tó fẹ́ tà yìí náà ni tó ìjọba la máa bẹ̀ wọ́n bá tún àwọn rìfánárì wa wọ́n bá wọn tún ṣe ibi láti ń wá kúdọ̀ ẹ̀ tó kọ́ jọ tó tẹ́mi rí sí nìyẹn o. ẹ ṣeun gan bàbá ǹjẹ́ ṣe rí pé owó tí àwọn agbèrò ń gbà lọ́wọ́ ni ǹjẹ́ ṣe rí pé owó yìí pọ̀ jù ó pẹ̀lú nǹkan tó tún jẹ́ pé mọ́tò wọn. òun kọ́ o òun kọ́ bàbá ẹ gbàgbé pa pé mo ṣe bí mo sọ fún mi sí pé mi náà ń wa mọ́tò ọ̀tún òun kọ́. bàbá gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́. agbèrò tẹ̀ ń wí aṣojú ìjọba ni wọ́n aṣojú ìjọba ni wọ́n ó dàbí kí èèyàn kọ́ rú hòtẹ́ẹ̀lì ṣé à ń gbọ́dọ̀ mi sìn kẹ́ kọ́ rú hòtẹ́ẹ̀lì tó tóbi tó yìí ẹ̀yin kọ́ lè máa wà bẹ́ẹ̀ fún aráyé má fi hàn síbẹ̀ ni ẹ̀yẹ sọ fún ọ̀tọ́ abẹ́ni sí pé rúùmù kọ̀ọ̀kan o 15,000 ni o sẹ́ni ẹ lè gbé ní sẹ́ni ẹ lè gbé rúùmù lẹ́yìn 10,000 àtàwọn àfọwọ́ àpò ẹ̀kún tẹ̀jẹ̀rì tí ó rí ti mọ́tò yẹn tẹ̀jẹ̀ ká mú yẹn ká gbé ti sẹ́gbẹ́ kan ká gbé sẹ́ kan nítorí kò wá ara iṣẹ́ mi mo kàn ń ṣe fi jẹun ni tó bóyá rí nìyẹn. ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bíi pé èèyàn tó burú ní ìpátá èèyàn ní kékeré bàbá kí lẹ mọ̀ pé ẹ ṣe gangan tó yẹ pé ẹ bá rántí ẹ ṣì máa rẹ́rìn pé èmi náà mo gbìyànjú ó jẹ́ pé ohun tó le bóyá tẹ ṣe fún yàn ẹ lè dá wa sọ. mo rántí ọ̀rẹ́ mi kan Dáúdà lórúkọ ẹ̀ ibi tí mo yà pátá dé ń gbà yẹn lọ́hùn ṣe rí pẹ́ńsù mi máa ń ṣàpọ̀ ẹ̀ lọ́nà méjì táwa ti ń ṣeré pábà tí má ti lè fi gun báyìí máa ṣẹ mọ́ bẹ́ẹ̀ ni ọjọ́ kejì bá ọgbọ́n ẹ̀ máa wú mo yà pátá gan seriously ìgbà míì kẹ̀ tí n bá ṣe yẹn mo lè lọ sí ibi tí àwọn sójà ti máa ń rìn màá wá kó sínú ilé ìṣáná n bá ti ń bá ọ̀rẹ́ mi yẹn ṣeré màá dọ́gbọ́n mú aṣòkòtò wọn màá fẹ́ báyìí màá wá dà sínú ẹ̀ ó máa bọ́rẹ̀ sí òhò ni ara àwọn eré líle àwọn tí mò ń sọ yìí sí tọ́ bá ìwà láyé wọn máa rẹ́yìn ní gbọ̀gbọ́ burúkú ìrè tó àwọn eré ṣe rí bí o tẹ̀lé máa sọ torí ọmọ tó wà ti yà pátá ó ti yà pátá ni kò sí kọ́tà lè kọ́lọ̀ ń ṣàkàn ràn wá lọ́wọ́ ni ọmọ mi kan fẹ́ múrú ẹ̀ tó bá ti ń ṣe báyìí mo kàn máa rẹ́rìn ni ìyẹn ọmọ mi ni o máa rẹ́rìn màmí àmà bí wíwẹ́ pé kí ló dé mò ń rẹ́rìn mo ní n tó ń ṣe yìí èmi ló fi jọ torí ọmọ tó lè lèmi náà tó bóyá rí nìyẹn. ẹ ṣeun náà bàbá ẹ sọ nípa màmá yín ẹ ní màmá tó bí lọ́mọ akíkanjú èèyàn ni wọ́n. bẹ́ẹ̀ni. èèyàn tó lágbára ni. bẹ́ẹ̀ni agbọmọládé ni. gbogbo ìgbà tẹ́ fi wà pẹ̀lú màmá kó tó dín pé màmá jáde láyé. bẹ́ẹ̀ni. ǹjẹ́ ṣẹ̀ṣẹ̀ rántí iṣẹ́ tí màmá ṣe pé ẹ mọ̀ pé iṣẹ́ tó le ni ẹ kó ṣojú yín. ṣe rí gbogbo iṣẹ́ tí mọ́mì mi ṣe kò sí tí yóò ṣojú mi nù ẹ̀ torí ìyá yẹn kọ́ ló bá mi fọ̀run kẹ́wọ̀n. àmì àṣọ Ọlọ́run. ṣe rí
nígbà yẹn lọ́hùn ìgbà tá à ń gbé ní Gbàgádà tá à ń gbé ní Fakọ̀ tí obìnrin kan bá fẹ́ bímọ tán bá tán pé wọ́n máa operate ẹ̀ ni àwọn dókítà máa recommend mọ́mì mi fún wọn ni pé ẹ lọ sọ́dọ̀ ìyá Ìfàkọ̀ tó bá débẹ̀ wọn ní operate obìnrin yẹn ó máa bímọ yẹn ó máa bí successful ni but mọ́mì mi ò kí ń gbowó lọ́wọ́ èèyàn kò sí kan tó lè ṣe fún yàn láyé yìí ọ̀fẹ́ ni tó bá ṣe kan fún ẹ sìn máa lọ ọ̀ṣàdúrà fún mi lásán woman kan náà wà ó ní gẹ́gẹ́ lọ́rùn wọ́n ti náwó sí ìgbà tó dọ́dọ̀ mọ́mì mi ó tẹ̀ ń kiri kọjá lọ́njọ́ yẹn ni wọ́n bá pè ológì gbà wá akíló tó daṣọ bọ́rùn ó ní gẹ́gẹ́ ló mú un gbé àwọn dẹ̀ ti náwó pé ó tẹ̀ ti sún ọkọ òun gan tó nígbàgbọ́ pé kí ni ìmà lọ mọ́mì dẹ̀ máa ń dáṣà kan fún yàn báyìí wá ní ẹ̀yìn àmù kì í ṣe léègbé ó rá débẹ̀ ni ó dẹ̀ máa jáde kó ń bẹ̀ ó máa ń ní òun nígbàgbọ́ ní pọkọ ẹ̀ wá bá ní kó pọkọ ẹ̀ wá ìgbà tọkọ ẹ̀ wá dé ó wá ní kó ra osùn òòrí àtàṣọ funfun ọ̀pá méjì wà máa yẹn bá ra wá ìgbà tó ra wá mọ́mì máa ní pé wo ìkòkò ọ̀ṣun yẹn tí aṣọ orí ọ̀ṣun yẹn kúrò ó ṣì kò mú tiyín síbẹ̀ ó gbé tiwọn síbẹ̀ mú ẹfun yẹn kúrò ó tiyín síbẹ̀ mórí yẹn kúrò ó tiyín síbẹ̀ ó wá ní kó mú ẹfun yẹn kó pò mórí yẹn ó wá pò wọ́n á ní kó fi pa ọrùn yẹn ó wá ní kó má aṣọ yẹn tó ṣí kò lórí ọ̀ṣun yẹn gbé kó fi wé ọrùn yẹn mọ̀ nípa tó di ọ̀la kó má jáde bó ṣe ń lọ ìwádìí ọ̀la kó máa wọ̀ wá báwọn ìgbà tó máa dé wá síjọ́ kejì bàbá yìí gbẹ̀gẹ̀ yẹn ti lọ wọn ò torí ẹ̀ gbà wọn náírà. bàbá gbogbo àwọn agbára tí màmá ń lò yìí níbo ló wà. wọ́n pè mí pé kí n wá gbọ́n fẹ́ fún mi but ìpátá tí mo yà ni ò jẹ́ mo ní mi ì lè ṣiṣẹ́ babaláwo mi ì lè ṣe kinní kan ó lè jẹ́ kí n sá ń bẹ̀. ǹjẹ́ ṣé lè ní ṣe ẹ wá ń regret ni. gidi gan seriously gidi gan pé wọn báyìí tí mo mọ̀ kéékèèké tí mo mọ̀ tí mo kàn rí tó ń ṣe lójú mi kéékèèké tí mo mọ̀ máa ń ṣe fáwọn èèyàn wa kọ̀ọ̀kan tí kan lórí ìbátan mọ̀ kan ṣọmọ mà ní òkè lọ ṣe kọ́ báyìí ó dẹ̀ máa lọ lọ ṣe kọ́ báyìí ó máa lọ. irú èmi tí mo jókòó wájú yín sìn mo ní àìsàn kidney problem àti heart problem ó wà lórí fóònù mi wọ́n dá mi lọ sí oṣù mo wà mẹ́fù like 6 months tó fi ń treat mi wọ́n ní ìjọba tó dé stage kan ní kẹlẹ́ máa mú mi lásán ìgbà tí mo délé tí mo lọ wo àwọn àkáǹtì yẹn mo kàn rógùn kìíní yẹn ń bẹ̀ ni oògùn kidney yẹn mo kàn ní yẹn tí wọ́n kì í ṣe mo kàn pọ̀ ọmọ náà lọ bá mi ra wa lọ́jà mo dẹ̀ bẹ̀ sí lọ bá mo dẹ̀ gbádùn ni mo fi ń lè sọ̀rọ̀ bí ṣe wà. ẹ dẹ̀ padà lọ tẹ̀sí ra yín. mo dẹ̀ báyìí very okay mi ì ní mọ́. ó tún ṣàwọn èèyàn lẹ́yìn ìgbà yẹn tí wọ́n bá mi tí mo dẹ̀ ṣe fún wọn mi ì gbowó lọ́wọ́ wọn. bàbá ẹ ní àṣírí kidney lọ́wọ́. mo ní lọ́wọ́. ṣé àwọn èèyàn lè kàn sí fún nǹkan yẹn. Why not. àbẹ̀fẹ́ mú ṣẹlẹ̀ fún wọn báyìí. àìrọ̀ o iṣẹ́ mọ́mì mi ni. kidney tá a sọ yìí ṣé nǹkan tó yẹ pé tó bá ti wọra gan oògùn tẹ́ sọ yìí ó máa gbọ́. ẹ gbọ́dọ̀ tabako lórí afẹ́fẹ́ màá fi hàn yín lórí fóònù kẹ́rí bó ṣe tó màá fi x-ray mi hàn yín lórí fóònù kẹ́rí bó ṣe tó tọ́lọ́ dẹ́ wò mí sàn. bàbá ṣé èèyàn tí. ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ èmi fara mi ò ní owó iṣẹ́ fíìmù ni fíìmù ni kẹ́ bá mi sọ̀rọ̀ ń pa ẹ̀ fíìmù ni ẹ bá mi sọ̀rọ̀ ń pa ẹ̀ ó ní mo lè fi jẹ́ èèyàn ṣé tí mo mójútó ẹ̀ dáadáa nìyẹn iṣẹ́ fíìmù gangan níṣẹ́ mi tọ́ba ní lágbájá iṣẹ́ wo níṣẹ́ mi ìmọ̀jú iṣẹ́ fíìmù lọ but owó ló ń já mi rọ I'm a script writer I'm a director also I'm an artist. bàbá láàrin ìṣẹ́jú kan mo fẹ́ gbà yín láyà ẹ fẹ́ náà yín sọ nǹkan tẹ́ fẹ́ fún àwọn ọmọ Nàìjíríà àti gbogbo àgbáyé nǹkan tẹ́ fẹ́ gangan báyìí gangan lè fẹ́. káwọn èèyàn ràn mí lọ́wọ́ ni o bí ṣe wà yìí mi ì nílé mi ì ní mọ́tò mi ì lẹ́nìtì adẹ̀ tí ń bá ṣe bọ̀ láti 73 nígbà tá a wà yìí adẹ̀ ìwà bá ṣe wà yìí náà but mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi mú ìwà nílé ayé yìí mi ò kú mi ì dẹ̀ ṣàárẹ̀ mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n ẹ ràn mí lọ́wọ́ ni o mò ń ṣàgbàwá mọ́tò ni ẹ ràn mí lọ́wọ́ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun gan. tẹ́yìn gan náà bá dẹ̀ rí mi tẹ́ bá rí mi tí n bá ṣí aṣọ mi fún yín ẹ mọ̀ pé ẹni ìdí sáà fún mi kọ́ ràn lọ́wọ́ tí n bá bọ́ra mi lẹ̀ fún yín tí mo ṣíra mi lẹ̀ fún tẹ́ rí ẹ mọ̀ pé yẹ kọ́ ràn mí lọ́wọ́ mo kàn jẹ́ ẹni tí ò kì í ṣọ̀lẹ ni ẹ ṣe gan mo dúpẹ́.
ẹ ṣeun bàbá kí n tó yọ̀ǹda yín pátápátá kí ẹ tó máa lọ. Ǹjẹ́ ṣé ẹ tún ní ìrírí míì tó yàtọ̀ sáwọn nǹkan tẹ́ ti bá a sọ̀rọ̀ pé ẹ kàn tún wò pé ẹ jẹ́ ìsọ eléyìí fún àwọn aráalé ǹjẹ́ ṣó tún wà? Kò sí gbogbo ìrírí mi tó le jù nínú iṣẹ́ tíátà ni mo ti bá pàdé. Òun náà dẹ̀ ni mo ti sọ yẹn àbí èèyàn tó lásìkò tó jóná mọ́ mọ́tò tó lò di ọdún 9 nílé ìwòsàn ẹ sọ fún mi ipò lẹ́fẹ́ kó wà tí n bá yọ ọ́ mi fún yín àpá ìwà ń bẹ̀ tí wọ́n yọ ọ́ lẹ̀ tí n bá ka fún yín báyẹn wò tí n bá ka fún iṣẹ́ tí ni ó má dàbí irọ́ tó tí n bá ṣí gbogbo ara mi fún yín ẹ̀yin kan máa mọ̀ pé ẹni deserve ràn lọ gbogbo tí mo ṣe yẹn mò ń tiraka ṣe nítorí kéèyàn lè jẹun bóyá rí nìyẹn. Ẹ ṣeun gan-an bàbá kí n tó yọ̀ǹda yín ká tó parí gbogbo ohun tí a ti sọ bàbá ǹjẹ́ ṣó ní kankan tó obìnrin ṣe fún yín bóyá tó dùn ún pé bí ẹ ṣe bí àwọn ọmọkùnrin tó dàgbà yìí ẹ ṣàlàyé fún wọn pé nǹkan báyìí. Mi ò ní torí ìyàwó tọ́lọ́run fún mi níbẹ̀rẹ̀ ọjọ́ mi ìyàwó tó ń gbọ́ràn sí mi lẹ́nu. Àwọn lọ́dẹ̀ ṣì wà pẹ̀lú yín. Pẹ̀lú àṣẹ Ọlọ́run mi ì ní òfijọ́ kan dàbí láàmú rí. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ńlá gbogbo àwọn. Wọn òfijọ́ kan dàbí láàmú rí. Wọn òfijọ́ kan dàbí láàmú rí. Tó bá wà àjọmọ̀jẹ́ ni bí ó bá ti sí náà gbàgbé kò sí náà ni torí èmi náà ò ní purọ́. Tó bọ̀ tó bá mi mo ti ń wà mọ́tò ló ní pèrò kò sí kan tí wọ́n fi ń bò nù ẹ̀ n tún gbé àwọn èèyàn mọ̀ mí mọ́ ni tọ́ máa rí mi ẹlòmíà rí mi báyìí nígbà nǹkan ni máa nu òṣèré yẹn ni máa níbẹ̀ ni ẹlòmíì fún mi 10,000 ẹlòmíì fún mi 20,000 ẹnìkan tẹ̀ tí rí mi tó bú sẹ́kún rí mo ní kí ló dé ó ní kékeré báyìí lòun ti ń wò mí nínú tẹlifíṣàn ó yẹ jẹ́ pé olùkọ́ni báyìí ni mo bára mi mo ní kálukú dúpẹ́ tiẹ̀ àwọn kan àtàjọ bẹ̀rẹ̀ nígbà yẹn náà tí wọ́n sì mọ́tọ́ ti kú ebí mi tẹ ìwà alive mo dẹ̀ ń dúpẹ́ mo yin jẹ́ mo yin mu ayé máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni bẹ́ẹ̀ lọ mi tẹ kí wọ́n ní kí n máa sọ sórí ara mi ẹ má jẹ́ ń tàn yín ó ní di ọ̀sẹ̀ kan mi tí lè sọ tán ní nǹkan tí mo ti go through tí mo ti pass through ilé ayé yìí. Bàbá ó tún ní nǹkan kan tí mi ò tún tún béèrè gbogbo àtẹ́ fi wà ní Amẹ́ríkà tó lọ ṣe sọ́jú yẹn ṣé ń gbọ́ mi sà. ẹ gbọ́yé. ẹ fi wà níbẹ̀ yẹn lẹ́yìn ìgbà tẹ́ parí sọ́jú oṣù mélòó ọdún mélòó lẹ padà lò níbẹ̀. ìgbà tí màá lọ mi ìmọ̀ ìgbà tí mo lọ. ẹ mọ̀ ìgbà tẹ́ lọ ìgbà tẹ́ wá ṣe sọ́jú náà nǹkan. nítorí nígbà yẹn lọ́hùn ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn lórí ibẹ̀ yẹn màá tún sọ kankan ìgbà tí mo wà ní general hospital ní Ìkẹjà torí bẹ́ẹ̀ ni wọ́n kọ́ gbé mi lọ onídọ́dún kan lóúnjẹ òfin gbẹnu mi wọlé drip nìkan ló ń fún mi. odidi ọdún kan. bẹ́ẹ̀ ni jẹ́ pé ara mi jẹrà wọ́n máa ń to baff sí abẹ́ bẹ́ẹ̀dì mi báyìí ni tí omi ara mi máa ń kán sí ibi tí sọfanẹsì yẹn dé ń gbà yẹn omi ara mi máa ń kán sórí ìyẹn báyìí ó máa sóòkì bẹ́ẹ̀dì ó máa sóòkì foam a máa kán sínú baff ẹ pé ní wọ́ọ̀dù yẹn máa ń rùn àwọn yẹn máa ń sá fún mi ni wọ́n máa ń sá ni dókítà kan wá dé ìyá yẹn nígbà tí mo pé ọdún kan bẹ́ẹ̀ ó ní ọmọ tó ń wò yìí kò lè lò kọjá 8 hours o wọ́n lè sọ fún mọ́ mi lọ wówó wá tó kò so mo àti ta lé àti ta gbogbo nǹkan gbà yẹn ìgbà tó di time tí dókítà yẹn sọ àwọn èèyàn tó wà níbẹ̀ sọ pé exactly that time yẹn gangan ni mo give up nírọ̀lẹ́ nǹkan bí aago 4. ẹ ti give up. ọ̀nà ta mi kú ọ̀nà test mi sọ pé confam ó ti kú ọ̀nà wa gbé mi lọ sínú mọ́ṣúárì níbẹ̀ ní mọ́ṣúárì yẹn mo wà fún ọjọ́ 3. ọjọ́ 3 nínú mọ́ṣúárì. bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó mọ̀ mí dáadáa wọ́n wà nílé ayé ń sìn ibẹ̀ mo wà fún ọjọ́ 3 kí mọ́ mi tó dé but n tó yọ mí bẹ̀ kò kọjá wípé àwọn wardrobe tó máa ń kóyàn sí wọ́n ti kún. wọ́n wá gbé yín sílẹ̀ ńlẹ̀. wọ́n wá gbé mi sínú tray wọ́n lọ gbé mi sí lórí irin kan wọ́n lọ gbé mi sórí tray bẹ́ẹ̀ nígbà tí mọ́ mi dé lọ́sọ̀ fún mọ́ mi gbé ọmọ yín tẹ̀lé torí ẹ̀wọ̀ wá ń kọ́ tí bẹ́ẹ̀ ṣe lọ ní ọ̀sán ìjẹta ló ti give up o. onítẹ̀mí ìfilẹ̀ ń gbà pé ọmọ òun ò kú. ọ̀gá ti kú sẹ́ẹ̀ ó kọ́ mọ́ òun nìṣó ń bẹ̀ nígbà tó dénú mọ́ṣúárì tán wọ́ mi jáde báyìí
wọ́n ti mọ̀ mi fa síìpù yẹn báyìí wọ́n ní mo dẹ̀ wúkọ́. ẹ wúkọ́. bẹ́ẹ̀ ni mo dẹ̀ jí padà. jíjí padà yẹn làwọn èèyàn ṣe wá ń wò mí ni mo fi dèrò lóyìnbó. ọjọ́ mẹ́ta. èèyàn wà bẹ́ẹ̀ látago 4 títí di àárọ̀ ọjọ́ kẹta. eléyìí ó dàbó ní nǹkan ṣe láyé o. bẹ́ẹ̀ mo ti rí ìrànlọ́wọ́ ìyẹn dókítà tí mo sọ mọ̀ kò ní dókítà Aránmọláté ló fi gbé mi báyìí ló fi lọ take care mi. so tí mo rí mọ̀ ń gbà yẹn nìyẹn. but ìgbà tí máa padà dé ọlọ́dẹ ti ṣe mo ti jọyàn wọ́n ti ṣe sọ́júrì mi ojú mi wọ́n ti ṣe gbogbo tó ojú mi ló jóná méjì mi tẹ́ bá wo etí mi ẹ rí ó jóná gbogbo ẹ̀ hàn so wọ́n dẹ̀ ṣe ìtàn mi náà fi ṣe gbogbo ẹ̀ so a lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bọ̀ tí ń gbà yẹn lọ́hùn wọ́n nígbà tí mọ́ mi gbé ọmọ wọn ò lè kú gbé tó wáyé pé Ọlọ́run bá ń bẹ lókè yìí ọmọ wọn ò lè kú nítorí pé iṣẹ́ tọ́lọ́run ṣe tó bá fẹ́ bàjẹ́ òun máa ń túnṣe ni tóun dẹ̀ kì í ṣì gba àwọn kan lọ́wọ́ ẹ̀ tọ́mọ yẹn bá fi lè kú àyẹ̀pọ̀ nǹkan bọ̀ àbọ̀ Ọlọ́run lókè òun máa para wọn ni wọ́n tó dẹ̀ tó fa sí ìfihàn báyìí wọ́n ní mo dẹ̀ tají padà ó túmọ̀ sí pé kò sí nǹkan tá a fẹnu ara sọ tọ́lọ́run ò kì í gbọ́ wọ́n yá sọ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ pé ẹ má máa sọ̀rọ̀ aburú síra yín ẹ kọ̀ rò pé Ọlọ́run ò sí pẹ̀lú yín ni àwọn màláíkà wà pẹ̀lú yín tó ń ṣe àmì àṣẹ ní gbogbo ìgbà gbólóhùn yẹn ló dá mi padà pé ọmọ mi ò kú Ọlọ́run dẹ̀ dá mi padà ìwé mi náà rí ọjọ́ tèmi ìyá náà ti wá kú báyìí. màmá tó ọmọ ọdún mélòó tó fi jáde láyé. wọ́n súnmọ́ bíi 90 kan tó pọ́n jáde láyé. wọ́n súnmọ́ 90. bẹ́ẹ̀ni. bàbá yín kọ́ náà. àwọn náà ti kú àwọn ló kọ́ kú. wọ́n tọ́ ọmọ ọdún dáàdì mi náà di same age náà ní bíi 92 làwọn náà kú. wow. lẹ́yìn ìgbà tẹ́ padà wá dé dókítà tó ràn yín lọ́wọ́ yẹn ǹjẹ́ ẹ ṣe padà rí wọn. àmọ́ dáadáa dókítà Aránmọláté ṣọ́ọ̀ṣì wà títí. bàbá mi ni wọ́n ti dàgbà gan sí i torí à ń sọ̀rọ̀ 1990 sígbà tá a wà. ṣẹ́ṣin rí wọn. mi ì rí wọn but ní ọjọ́ kan mo pàdé ọmọ ọkọ mi tí mo ti ń wa mọ́tò yìí náà ni mo fẹ́ kéré ní Ṣàgámù mo á pàdé ọmọ ọkọ ẹnìkan á béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi ẹnìkan náà fún mi lówó ń jọ ìnáwó ní kí ló ṣe mí mo á sọ sórí yẹn fún pé dókítà kan ló ràn mí lọ́wọ́ dókítà Aránmọláté ọmọ yẹn wá gbọ́ ló bá sọ wọn pé Aránmọláté wò mo ní tó ní Oak Hospital tó wà ní owó tútù ní Lidlag ní dádì òun ni mo ní dádì ẹ báwo ni ìwọ náà máa wa mọ́tò mi dádì òun ní sẹ́ẹ̀ bó ṣe pè wọ́n nìyẹn lọ́pọ̀ bá mi ṣe bá wọn sọ̀rọ̀ yẹn rí ọ̀rẹ́ mi wọ́n ti dàgbà bọ̀ wọ́n ìrántí wọ́n rántí mi òṣèré tó jóná torí àwọn máa ń wo iṣẹ́ mi gan fans mi ni wọ́n máa ń wo eré mi gan gbà yẹn wọ́n ìrántí mi wọ́n ìwà láyé dìsí ọkọ̀ ti dàgbà bàbá ti dàgbà gan kọ́lọ́ túbọ̀ bá lọ́rẹ̀ mi wọn. bàbá tẹ bá fẹ́ ṣe ìfàájì ara yín bóyá tẹ fẹ́ gbádùn tẹ fẹ́ dunnú nínú àwọn olórin fújì tí màá kà lẹ̀ mo fẹ́ mọ èyí tẹ fẹ́ràn jù nínú wọn. ẹ má wulẹ̀ sọ Pàsó nìkan ni. kí tẹ má sọ mọ́. ẹ má sọ Pàsó nìkan ni èmi àti ìyàwó mi. ìyàwó yín náà fẹ́ aláàjì kan bàbá jẹ́jẹ́. ó dé stéèjì kan níjẹ̀bú yìí mo jẹ́ kó jẹ chairman Pasuma fans club. ìyẹn ìyàwó yín. bẹ́ẹ̀ni nítorí mo láti Pàsó dé. ṣé aláàjì mọ nǹkan tẹ́ ń sọ pé ìyàwó. kò mọ mi kò nígbà tí mọ èmi mo kàn mọ̀ pẹ̀lú mi ìjọ kan mo lọ sí ilé ẹ̀ gbẹ à ń ya fíìmù kan Kókó Zaria ló ní fíìmù yẹn ọ̀rẹ́ mi Kókó Zaria onímọ́tò tó wà lẹ́kọ̀ọ́ yẹn ló ní fíìmù yẹn àwa lọ sílé Alhaji Wasiu ní Ọmọlé àwa lọ yà ìgbà tí gbàwọn yẹn ń wọlé ìta ni mo jókòó sí lórí culvert yẹn ta mo jókòó sí mi wọlé. kí nìdí. wọ́n ní ká mi nǹkan wọlé ni mi nǹkan wọlé ni ìgbà ni mo jókòó sí létà lọ́sọ̀ ń gbá bàbá tó kò síta mẹ́yẹn kó wọlé mẹ́wàá èmi rẹ̀ mọ Aláàjì láti ilẹ̀ mo mọ Alájà gan mọ̀ mí gbà ayé wọn ní Mushin gbà yẹn kọ́ tábà lọ ṣe rìhásà ní Mushin so tí nǹkan bá ti ṣẹlẹ̀ ọ̀dọ̀ màmá la máa ń lọ Alájà la máa ń lọ gbà yẹn so ẹni tí mo mọ̀ dáadáa ni but personally mo like ẹ̀ ẹlẹ́ẹ̀kejì mi láì kí wọ́n yàn máa tọrọ owó lọ́wọ́ ẹni tó bá lówó nítorí pé mo níṣòro sí nítorí pé mo rí pé olólọ́ mo á ṣe kúnbẹ́kúnbẹ́ mo lọ ń bẹ ẹni mi ṣe bí mo ṣe ní àwọn tó lówó lọ́rẹ̀ tó kò sẹ́ni tó lè sọ pé mo díwájú wọn wá tọrọ owó mi ń tọrọ owó mi lọ bó lówó pé jọ fún mi lówó jọ̀ṣẹ̀ nǹkan máa bá ṣòro mi yí ń bẹ̀ ní tọ́lọ̀ máa fi yanjú ẹ̀
tó bá fún mi màá gbà pé Ọlọ́run rán sí mi nìyẹn màá gbà bọ̀ tí wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n á máa bẹ̀bẹ̀ pé jọ tó bá fún mi màá mú sínú. so ìdí tí mi ṣe ń lọ báyọ̀ nìyẹn so kájọ máa ṣe ọ̀rẹ́ wa lọ. bàbá ìbéèrè á jẹ́ ìbéèrè tí màá fi parí gbogbo ta ti ń sọ bàbá ǹjẹ́ ẹ ti gbẹ́kẹ̀ léyàn tó pé ẹni yẹn padà jáǹkù. ẹ̀gbọ́n mi ó pọ̀ gan-an sáwọn mákẹ́tà ni mo fẹ́ sọ ni bí mo sọ pé kò sí iná mo yá owó mo fi ṣiṣẹ́ fún àwọn mákẹ́tà mi rí tó pé mi ìrówó yẹn gbà ó di wàhálà but àlówó láti pẹjọ́ a máa béèrè ẹ̀ ní àìmọye kò bí ìtẹ̀lé ka yẹn ìgbẹ́kẹ̀lé èèyàn asán ni ó ní mi ṣe ń ẹni ọmọ mi kan tẹ̀ sọ́njọ́ kan ìgbà tí mo síkì gan yẹn ó ní kí n lọ bá ọmọ mi yìí Bíọ́lá Adébáyọ̀ kí n lọ bá mo ní mi lọ ó fọ́ọ̀tì mi tì mo ní mi lọ jàre mo ní mo lè débẹ̀ ìgbà tó yá ọmọ mi kan tún pekúlẹ̀ àfọ́dún pé bàbá kan wà ń bì ẹ má yẹ kí n máa sọ sórí yẹn lọ ó ní òun máa wá kó wà wọ́n náà máa wá. kó àfọwọ́ nínú máa wá kó wá ó kàn bísí lọ́tún bísí sósì òun bísí lọ́tún bísí tó túmọ̀ sí pé Ọlọ́run ò fi ìrànlọ́wọ́ yẹn sí sáìdì ọ̀dọ̀ ẹ̀ ni. ìgbà yẹn lè kẹ́ mo nídìí ẹ̀pù gan-an mo wà lójú iná tí mo nídìí ẹ̀pù gan-an. but èmi náà mo ní Ọlọ́run padà ṣorí ọ̀fẹ́ fún un ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. kí ló ṣẹlẹ̀ sí gangan gbà yẹn. táàmì ẹni sickness yẹn bẹ̀rẹ̀ ní kidney problem mi yẹn bẹ̀rẹ̀. ìgbà tí kò máa bẹ̀rẹ̀ wọ́n kọ́ sọ pé mo ní kidney stone ni mo fi bẹ̀rẹ̀ ṣọ̀ṣẹ́ sì mi ò lè tọ̀ mi ò lè ṣe so mo fi bẹ̀rẹ̀ nìyẹn kó o di pọ́n máa di tẹ́ gbàtàjà máa lọ ṣé náà di pé kí n ṣe kidney stone nìkan pé mo ní ìgbà ilẹ̀ ẹ̀ríkẹ̀ gbogbo ẹsẹ̀ mi ti ń wú ojú mi ti ń wú ara mi ti ń wú gbogbo ẹ̀ ti dìde bí mo ti bẹ̀rẹ̀ nìyẹn. bàbá ẹni tó bá ti wá play sórí dialysis ńkọ́ ṣé nǹkan tẹ́ ní lọ́wọ́ yìí ṣé ó lè ṣiṣẹ́ fún un. my brother Ọlọ́run ni òun ẹ̀fọ́ tó bá mi lára mu tẹ́yìn bá ló lè má bá yín lára mu but àwọn níwọ̀n bá àwọn èèyàn bíi 3 mẹ́rin tó ìwà bá mi fún tí mo dẹ̀ ṣe fún Ọlọ́run jẹ́ kó bá wọn lára mu. ṣé àwọn pé ṣé rí ọ̀rọ̀ oògùn tí n bá lo paracetamol tó bá gbọ́ ẹ̀fọ́rí mi ó lè lò ó kó má gbọ́ yá pálábùkún ló máa gbọ́ tiẹ̀. bẹ́ẹ̀ni. abẹ́mọ̀ tó o bóyá rí nìyẹn bọ́rọ̀ oògùn ṣe rí nìyẹn because ara wa yára rè á ti sóògùn níra wa lọ. ẹ máa wò ó sì tí ìyàwó mi bá lo oògùn kan báyìí sí nǹkan máa ń pè ní oògùn yẹn tó wà ló báyìí ẹnu ẹ̀ máa dúdú ni ètí ẹ̀ máa dúdú gidi gan ni jẹ́ pé máa náwó sí bọ̀tẹ́ lómìnkẹ́ ló máa ń lò ṣeré kí ló kó oògùn yíyan nígbà gbórúkọ oògùn yìí wọ́n máa ń lò bíi tablet báyìí ní kéèké báyìí nígbà gbórúkọ oògùn yẹn ó àríyàn ó ní bó ṣe rẹ́kọ̀mù pẹ̀lú oògùn sí bóyá rí nìyẹn. ẹ ṣeun bàbá ìjẹ́ ní sinimá kankan bóyá tẹ báyàn ṣe àbíkẹ́ tó jẹ́ tí tẹ fẹ́ sọ fún àwọn olólùfẹ́ yín pé kí wọ́n lọ bá yín wò kẹ́ bá dárúkọ ibi tí wọ́n ti lè bá pàdé. sinimá tí mo ṣe mo wà ní 7 Door. ilẹ̀kùn méje. bẹ́ẹ̀ ni tí Fẹ́mi ṣe inú jagunjagun ẹ̀ náà tù mo wà nú ẹ̀ iṣẹ́ ọmọ mi náà Ibrahim Yekini mo wà nú iṣẹ́ ẹ̀ náà mi ò kọ́ sínú kọ́lé oṣó ni mo wà nú iṣẹ́ ẹ̀ kò sí iṣẹ́ tí mi ń sábà sínú ẹ̀ irú àwọn yẹn sì là máa ń dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n tẹ̀ rántí wa lẹ́kọ̀ọ̀kan tá à ń ro wọn fi jẹun irú Káyọ̀dé Adébáyọ̀ ìyẹn Àlùbáríkà ìyẹn náà máa ń pè mí lẹ́kọ̀ọ̀kan a lè máa ń ṣàdúrà fún wọn irú wọn bẹ́ẹ̀ lọ́nkọ̀ọ̀kan bẹ́ẹ̀ àtàbúrò mi náà ń lé omi ṣoore torí àbúrò mi nìyẹn ìyẹn tẹ kópa tó pọ̀ gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí mo ti ṣe béèrè lọ́wọ́ yín pé kí lẹ fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà ṣe fún yín ṣùgbọ́n a lè rí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń bẹ lórí péjì wa àti àwọn ènìyàn tó yẹ pé wọ́n máa bá àwọn nǹkan tí à ń ṣe ní wákàtí ìpàdé tó yẹ pé wọ́n máa fẹ́ ràn yín lọ́wọ́ bóyá nípa owó ẹlòmíì tí ẹ lè ní mọ́tò ó bí akọ fi ta yín lọ́rẹ bẹ́ẹ̀ náà láàárín àwọn èèyàn tó yẹ pé wọ́n nílé ọ̀pọ̀lọpọ̀ ilé àbí ilẹ̀ tí wọ́n lè fẹ́ fi ta yín lọ́rẹ bàbá wọ́n fẹ́ kí ẹ bá wa pe àkáǹtì nọ́mbà yín tó yẹ pé àmọ̀ pé ẹ ó lè gba owó dáadáa. Wema Bank ni mò ń lò. Wema Bank. Wema Bank ni mò ń lò. ẹ bá wa pè sá. 02 02 30 30 17 17 55 55 10. 10. Bẹ́ẹ̀ ni
Wema Bank. Orúkọ wo ló máa bá ń bẹ̀? Najeem Adisa Jimoh. Najeem Adisa Jimoh. Ẹ máa bá ń bẹ̀. Ẹ ṣeun gan. Ẹ ṣeun gan. Bàbá àdúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo Ẹ ṣé gan. tí bá ń sọ. Àdúpẹ́ a ó máa rí yín bá sà. Ṣé. Ẹ ṣeun gan. Àgbà yín á dalẹ̀ o. Àmín. Ẹ̀mí gígùn àti àlàáfíà Ọlọ́run á bá jogún ẹ̀ fún yín pátápátá. Àmín. Ẹ ṣeun gan.